ọ̀gẹ̀dẹ̀ tí ó gbò tí ó gbò tí ó gbò àgbẹ̀ fẹ́lẹ́ràn 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 ẹlẹ́ràn máìlọ̀ 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 ìwọ náà máì gbé máì gbé máì gbé ó kòrò bí tí kòrò. irú kí lèyí o. Ragoni. ayé tójúrú. Ragoni. ìlú kan gbogbo. Ragoni. ìdààmú gba ayé o. Ragoni. ẹlẹ́yàmẹ̀yà ń ké. Ragoni. Yorùbá ń ké o. Ragoni. Haúsá ń ké. Ragoni. tápà kan kò gbẹ́yìn. ó jáde kò wọlé. ó wọlé kò jáde. Ragoni. ta ló fẹ́ jọ̀sẹ̀. Ragoni. Dragoni dé. Ragoni. 666 dáyé kan. Ragoni. ta ló fẹ́ jọ̀sẹ̀. ta ló fẹ́ wojú rẹ̀. panẹ́rà kan ó lágbára o ó dà lónìí tí wọ́n ṣe lè wá nígbà ní sówó máa ń bẹ̀. kò sọ́jà kò sówó. nàìjíríà dàbí nǹkan bá ti ṣe ṣẹlẹ̀ yọ yà wá lẹ́nu ní ìsìn ṣiṣẹ́ ó ti dàbí ọ̀lẹ báyìí o ó dà gan kò sọ́jà látàárọ̀ ìṣẹ̀ṣẹ̀ mo rí nǹkan bílẹ̀ báwọn ọmọ nílé mo sì lọ́jà ń sọ fún ọ̀tà wọn lọ́jà wọn ọ̀rá lẹ́gbàá wọn ọ̀rá ní ìsìn kí ni wọ́n bá wọn ọmọ mo ti níbi bá ti ń bọ̀ láti ilé mọ́ra rẹ mo rí nǹkan rà ẹ̀rí nǹkan bí o. àwọn náà fẹ́ rà kò sówó táwọn àpò nàìjíríà yìí máa bá a lọ sí sẹ́gun bẹ́ẹ̀ bá tiẹ̀ lẹ́nu èkó kan ẹ̀rí nǹkan mú bọ̀. èkó ló tún máa kù àwọn tí ń bẹ lẹ́kọ̀ọ́ ní ń wálé nígbà wọ́n wá wálé kí wọ́n rí mú lọ. ní ìsinú iṣẹ́ gàrí ní ìsìn ó ti dàbí nǹkan àwọn gàrí náà tún pàtó rí nǹkan ní ẹ̀jẹ̀ ọ̀rẹ́gẹ́ ọ̀tà mọ́ gàrí ọ̀tà mọ́ ọ̀sẹ̀gẹ̀ ẹ̀gẹ́ ti mọ́. wọ́n ní bí ẹlẹ́mìí ọ̀bá gbẹ̀ àjẹ tó jẹrin lọ kọ́nà ọmọdé àwọn tí ò ṣe kí wọ́n sàn jù á lọ. àdúrà láàkùn fún nàìjíríà yìí ọ̀dọ̀ wa ẹ̀jẹ̀ ní kókó ló ń lásìkò tá a wà yìí arúgbó mi ó lágbára. ewu àwọn ó lágbára o. fóònù òsì ní lágbára àwọn tí ó rà àwọn oníṣẹ́ oṣù òróró gbà ẹni tí ó wà á rà kí ló fẹ́ fi rà. sọ fún mi àlejò ọba yìí báyìí. bí ìsìn bẹ́ẹ̀ bá fẹ́ rà kan múrí kan ní ìsìn kò sí bẹ́ẹ̀ wà fún ọmọ náà fọ́ fọ́ bẹ́ẹ̀ lórí ìwàsó ẹ rí i pé nàìjíríà ti dàbí nǹkan wọ́n bẹ́ẹ̀ lórí ìwàsó. túùtì múrí kan túùtì. mọ́tò ń bọ̀ o. múrí kan túùtì òtítù náírà márùn-ún bẹ́ẹ̀ bá lọ́mọ mẹ́wàá ní ìsìn bẹ́ẹ̀ bá jẹ́ ẹ fún àlọ́ ọ̀bọ oúnjẹ kan bẹ́ẹ̀ bá fẹ́ fún wọn ní túùtì ní ìsìn ẹ̀ nà múrí márùn-ún tẹ́ bá fún ọkọ̀ kankan ẹ̀ rí báwọn. kò sí múrí márùn-ún lọ́nà. ìta ló kàn ní ìsìn ọ lágbára aago mẹ́fà là ń lọ lé ní ìsìn àrí náírà kan mú lọ lé ó ti ẹ̀ka náírà tó bá délé ọmọ mi ní tí wọ́n mọ wojú mi pé tọ̀ mọ́ mi ti dé. láàárọ̀ láńkọ́ ní ìsìnmọ̀ jẹ owó rẹ́ẹ̀sì ní ètán tí wọ́n tún lọ ọbẹ̀ lọ pé kí wọ́n tún fún mi lómi àwọn tó ń lọ́ta yìí tí mo fún lówó kó ń kó ṣeṣe. àwọn tí wọ́n rà jà. wọ́n fẹ́ sẹ́ndì àkáǹtì bẹ́ẹ̀ sẹ́ndì rẹ̀ mo rí nǹkan sẹ́ndì irọ́ wọn ń pa o mo rí nǹkan kan fún yọ. ọlọ́run sàánú. bó láwọn á ṣe rìnrìn àjò yìí. ọlọ́run sàánú ọlọ́run. bó la ṣe fẹ́ rìn. wọ́n sì ní àwọn gbàdúrà àgbàdúrà kára àánú gbà bá a bá wá rà àánú gbà náà. wọ́n àwọn ìwé àgbàdúrà ni wọ́n ní àwa ṣọ́ọ̀ṣì àwa àbúlẹ̀ ṣọ́ọ̀ṣì. láwọn àgàn síbẹ̀ ẹni tí kírun pàkan iwájú rẹ̀ ti sí mọ́lẹ̀ débèdébè kò tí ì rí nǹkan kan. wọ́n ní àwa ṣọ́ọ̀ṣì àwa ṣọ́ọ̀ṣì. nígbà àbáwá. nígbà ebi bá ń pààyàn tí wọ́n sọ ọ̀dọ̀ tí wọ́n sọ òyìn ní ògbè ẹni ebi ti pè gbọ́wọ́ àtù. ọmọ aráàlú náà ìgbà mi kò rí àjọ ẹran fún ọmọ bí wọ́n wá o àjọ sọ̀rọ̀ ní gbogbo ẹ̀yà àrọ̀ ọjà. ìkan ti dé báyìí ìkan ti wọ̀ ní ìkan ti wọ̀ ní ó ti dé gbogbo àrọ̀ ọjà kò ní àjọ sọ̀rọ̀ kò ní ẹ máa ń wọ̀. ìyá ìlú àbí ibo láàjọ ń lọ. ṣé bẹ́ẹ̀ jọ kọjá ní ìsìn. àjọ kọjá ní lórí wọn. wọ́n ti délé mo ti délé. mo ti pẹ́ nọ́mbà wọn mọ̀ ní kọ́ sẹ́ẹ̀tì lórí ìgbìmọ̀ mo ti pẹ́ nọ́mbà wọn mo ti ń wá wọn. mo ti délé mo ti délé.
nìyá ìwà lọ ọjọ́ lọ báyìí nípa ọjọ́ kọjá ní ìsìn bàbí ìrànràn tó wọ́n ní ìyá àdúrà wa lọ àmì ẹlẹ́yìn àjẹ́ ni àbájẹ́ ni wọ́n ni àbákúrò àyà ni wọ́n ni eléyìí mo ní àdúrà máa jọ sọ̀rọ̀ ní o ẹ dákun ẹ̀yin ará ọjà yẹn ràn náà ẹ ṣàánú mi mo rí àdúrà mo rí àdúrà máa jọ sọ̀rọ̀ ní ẹ dákun mo rí àdúrà náà mo rí size 28. Oh wow, 500 naira sir. Uncle, Uncle, ibi tó dúró sí rèé. Uncle, ẹ jọ mí o, aṣọ wọn lè wá. Ọlọ́jẹ̀ jọ mí á. Bàbá mi. Kò sí nǹkan kan nílé mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Bá mi sọ̀rọ̀. Níbi tí mo ti lọ ra ráìsì. Ìyá náà àti láwù tí màá wẹ̀ mí. Bẹ́ẹ̀ láti ẹbí ni o. Ọ̀pọ̀ rẹ̀ ni o. Màtí màá tún fi wẹ̀gbẹ́. Ìyá bèbí. Tí tó ń tẹja, ọ̀bẹ àtẹja la rí o. Àárín nǹkan kan. Lọ́jà náà, èyí ti ń tata lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́. Wọ́n ti pòórá. Sẹ̀. Kí n tó ṣẹlẹ̀ sí mi náà, mo fi bọ̀ wá lérè o. Wọ́n mú ọdọ́ pàlẹ́ yìí, ó rí o, ó rí ọ̀wọ̀, ó gbogbo ọ̀nà, ó rí ọ̀wọ̀ yóò mú náà wùdé ọ̀. Bá má ti tẹ̀ Èyí ké gbogbo ẹnu kí n tọ̀. Ee, má kọ́ àkọ́yà náà ni o. Ṣé ìwọ lọ kọ́ mi mọ̀ ní ta ni? Àbí ìwọ lọ kọ́ mi mọ̀ ní báyàwó mi? Ilé lòdì. Ilé nìkan yóò sọ bẹ́ẹ̀. Yóò ṣẹ̀ṣẹ̀ láì. Gbogbo ṣe rí nu, wà á gbọ́. Bá a bá mọ bí tá à ń lọ, a mọ bí tá a ti ń bọ̀. Ó lè jẹ́ pé nítorí wípé à ń rí sánmọ̀. Àní sánmọ̀ tá à ń rí lójoojú wọ́n máa rí rí. Àbọ̀bọ̀ ìyá wọlé. ẹ̀wọ̀n kò tiẹ̀ yé mi rárá gbogbo tí ṣe ń ṣẹlẹ̀ ẹ̀wọ̀n mo sọ wípé bóyá màá dáwọ́ nìkan mi ṣùgbọ́n kí n tó dáwọ́ nìkan mi fi ní pé bóyá kí n wá sọ fún yín orí kò tiẹ̀ yé mi ẹ̀wọ̀n kò tiẹ̀ ti dàgbọ́ pátá mo fi ní kí wá bá yín. Mo pe Kristẹna kò yẹ kí o tó ṣẹlẹ̀ yìí kó tẹ̀lé sí i. Jésù Kristi Olúwa wa ó ti sọ ọ́nù ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé Matthew 24 ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ sálẹ̀. Jẹ́kọ̀ọ́ yọ pé ó ní ìkẹyìn ọjọ́ ó ní àwọn àrùn tí ó máa ṣẹlẹ̀ ní wípé a ó rí àwọn méjì tí wọ́n jọ máa rìn lọ á mú ọ̀kan á fi ọ̀kan sílẹ̀. Ó ní ọkọ àtìyàwó wọn wà lórí ibùsùn á mú ọkọ á fàya sílẹ̀. Ẹ ó rí àwọn obìnrin méjì wọn jọ máa lọ ta á mú kan á fi kan sílẹ̀. Ọ̀rẹ́ méjì jọ máa lọ sí oko á mú ọ̀kan á fi ọ̀kan sílẹ̀. So àwọn tí à ń mú yẹn tí à ń gbà lọ àwọn ni wọ́n ní ẹ̀mí mímọ́ àwọn ni wọ́n jẹ́ ọmọ ìgbàlà tí wọ́n ní rí ìgbàlà Jésù tí wọ́n ní Jésù nílò àti olùgbàlà wọn. Àwọn tí yóò lọ yẹn ni àwọn tí wọn ò ní gba Jésù nílò àti olùgbàlà torí pé ẹ̀mí mímọ́ yìí òun ní òǹfà tàbí àsopọ̀ láàrin àwa àti Jésù Kristi. Ẹni bá ti ní ẹ̀mí mímọ́ ni yóò gbọ́ ohùn pè nígbà tí Jésù bá fún ìpè láti kó àwọn àyànfẹ́ rẹ̀ lọ sí
ọ̀run so ẹ má jẹ́ kéyìí kó da ọkàn yín rú ó tún sọ náà nínú ìwé Róòmù 8:39 sọ wípé ó ní nítorí ó dá mi lójú ó ní kí ni yóò wá ìyá mi kó nínú ìfẹ́ Kristi ó ní ṣé ikú ni ṣé ikú ṣé ángẹ́lì ni ṣé ìlú ṣé lágbára ṣé ohun ìṣesí tàbí ohun tó ń bọ̀ wá ní bàtà yẹn ó ní tàbí òkè tàbí ọ̀gbun ó ní kí ló yà nínú ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù Olúwa wa kò sóhun kan ẹ̀kọ́ yàrá nínú ìfẹ́ Jésù tí a dúró tí a fara gbà á níkẹyìn àwa náà á bàjọba àsọ̀tà ní. Ẹnikẹ́ni tí ò bá fi tiẹ̀ ṣe. Àgbáyé nínú ìpọ́njú ìnira ohun ìkànnì. Ẹ wo ní báyìí a ó wọnú ọjà lọ a ó sì jẹ́ kí gbogbo wọn mọ̀ wípé dragon ó ti gba ìjọba. Dragon! Dragon!
kò í kiri. Adé mi ò ní wá ẹjọ́ wá bẹ̀rẹ̀ wá kí lọ. Ẹgbẹ́ ẹlẹ́jọ́ wá bá. Èmi àti àwọn ọmọ mi ń gbà. Adé mi ti bá yàrá. Ẹni sùúrù kílẹ̀ ń sọ. Ọjọ́ sí lọ́nà á. Àbọ̀lọ́ ni wọ́n lẹ́kọ̀ọ́ bá tẹ̀lé lọ́ní. Aláṣayé. Ẹnikẹ́ni tí ò bá ti ṣe é ṣe. Àgbáyé nínú ìgbàgbọ́ ìlera owó ìdààmú. Ẹ wo àwa là ń gbé àmì títí sí. Àwa ti yẹ ọmọ ìṣiṣẹ́ náà. Àwọn ṣe tó láti gbà àmì náà. Bí o ṣe pé o lè gbà ní kámẹ́rà náà dá fún un. Bí o ṣe pé o bá ti tọ́ àjọmọ́ra ní oṣù tó. Ẹ wo ẹjẹ́ bí ìṣe wa. Ẹnì kejì gbọ́. Ẹ̀wù jáde. Ẹ̀sìn ọlọ́gbẹ́ jáde. Ẹ̀sìn ọdún. Ọdún. Ẹnikẹ́ni tí ò bá fi tiẹ̀ ṣe. Àgbáyé lè fájú ìnira ohun ìdààmú. Àwa ni ọmọ dragon. Àwa láti fún yín ní àmì ìdánimọ̀. Dandan sì ní kẹ́ ẹ gbà á. Ẹnikẹ́ni tí ò bá ṣe tiẹ̀. Àgbáyé nínú ìpọ́njú. Ìnira ohun ìdààmú. Ta ló ṣe tán láti gba àmì náà nínú yín? Mo ṣe tán. Mo ṣe tán láti. Èmi ò ṣetán mi ò ní bá gbà mí kankan torí pé Bíbélì sọ wípé ìbẹ̀rẹ̀ kì í sọ níṣẹ́ ẹni máa forí tì lópin òun lọ́wọ́ fọlẹ́. Ó yẹ ẹgbẹ́ ìlú. Ó sì ń kankan mọ́ kí n máa dáyé lọ ó ṣe wù mí. Ọmọ ẹ máa ṣe mu lọ ẹ máa ṣe mu lọ.
wá gbà wá o lọ́wọ́ Dragoni o. Òde tòrótòró ojú rẹ̀ kò séwu rárá, ìbínú rẹ̀ ó lágbára. Bó o dúró ogun wà ní, bó o dúró ìjọ̀gbọ̀n ní. Dragoni dé o, Dragoni dé o, ó ń ṣiṣẹ́ tòrótòró. Ìyà yìí pọ̀ o, ìnilára, ìdààmú yìí pọ̀ o, ó pọ̀ lápọ̀jù. Ọlọ́run wá gbà wá o. Ọlọ́run wá gbà wá o lọ́wọ́ Dragoni o. Òde tòrótòró ojú rẹ̀ kò séwu rárá, ìbínú rẹ̀ ó lágbára. Bó o dúró ogun wà ní, bó o dúró ìjọ̀gbọ̀n ní. Dragoni dé o, Dragoni dé o, ó ń ṣiṣẹ́ tòrótòró. Ta ló láyé? Dragoni ní aláṣẹ ayé. Dragoni ní ẹni bá ṣe tiẹ̀ ebi ò ní pa á. Ẹni bá tàpá sófin rẹ̀ o, á rí ìbínú rẹ̀. Ẹni bá tàpá sófin rẹ̀ o, á rí ìbínú rẹ̀. Ọkùnrin kígbe, obìnrin ń pariwo, ariwo yé ló gbàlúgbòde. Ọlọ́run wá bá wa dá sí i. Ọlọ́run wá gbà wá o. Kí ló ṣe ọmọ ẹ ṣàánú wa. Ẹni tí kò bá wàhálà rí ọ̀fẹ́ lè yí o, ọ̀fẹ́ lè yí o, sí ọ̀fẹ́ ló bá dé. Àti gbé kìíní ọ̀hún wọlé sí lọ́ọ̀rẹ́ ọ̀fẹ́ lè yí jẹ́ o. Ẹsẹ̀ mi ká lọ, ẹ̀yin méjèèjì, ẹ máa sọ ọkùnrin lóbìnrin lọ́mọdé lágbà lágbà o, ẹ̀sùn lóde ẹ̀ wá gbà nìyàn. Ọlọ́run wá gbà wá o lọ́wọ́ Dragoni o. Òde tòrótòró ojú rẹ̀ kò séwu rárá, ìbínú rẹ̀ ó lágbára. Aláṣẹ ayé ìwọ ló láyé ìwọ ni àti agbára fún ohun ayé ti yẹ ẹni ṣe ẹnikẹ́ni tí ó bá ti tiẹ̀ ṣe agbáyé nínú ìpọ́njú òun ìdààmú. Àti sẹ́kì gbọ́gbọ́gbọ́ bá a ṣe kóbìnrin àpò ọkùnrin ọmọdé tó ń dàgbà wọn láti sínú àná èyí tí wọ́n bí ẹgbọ́n tí ó sílẹ̀ àti gbogbo wọn. À ń fi ẹwà bí ẹsẹ̀ bí lọ́wọ́.
Dragoni dé o, ó ń ṣiṣẹ́ tòrótòró.
ìyà yìí pọ̀ o ìnilára ìdààmú yìí pọ̀ o ó pọ̀ lápọ̀jù ọlọ́run wá gbà wá o. ọlọ́run wá gbà wá o lọ́wọ́ Dragoni o. òde tòrótòró ojú rẹ̀ kò séwò rárá ìbínú rẹ̀ ó lágbára. bó o dúró ogun mà ní bó o dúró ìjọ mà ní Dragoni dé o. òjíṣẹ́ Ọlọ́run rèé nínú túbú o. ìyà àjẹbánu nínú iná. ta ni yóò gbà wá? aláwa ò mọ̀ o, a ò mọ̀ o. eléwo ní dàpá tí òfin ọ̀gá wa nínú gbogbo yín wẹ̀. k'Olúwa bá wa dá sí i. dájúdájú ìfọ kìíní burúkú yìí wọ́n ìwọ ọ̀yà mú jáde. ẹranko ẹ wo bó ṣe lọ nǹkan ní ọmọ ìgbà tẹ́gbà ti rí yóò ti rí rádaràdà yóò ti rí rédèrèdè ẹ wo pàṣàpàṣà yóò rí. ìyà àjẹbánu nínú iná. ta ni yóò gbà wá? ẹlẹ́rìí tuntun sọ ẹ ẹ̀ ní rárá ni. ó yẹ kẹ́ ẹ̀ ní káyọ̀ rẹ̀ ti bàjẹ́ ó ti rí rẹ̀ rẹ̀ ó rí yánmayànmá ẹ sì mọ̀ wípé Dragon ò gbọ́dọ̀ mọ̀ pé ẹ fìyà jẹ rárá ẹ nà kó ẹ nà rẹ̀ Olúwa bá wa dá sí i. ọ̀fẹ́ lèyí o 666 ọ̀fẹ́ ló bá dé. ọ̀fẹ́ lèyí o ọ̀fẹ́ lèyí o 666 ọ̀fẹ́ ló bá dé. Olúwa 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 èyí ti kí ló fa yòókù èyí sì báyìí ara yín ẹ̀yin tó jẹ̀bi mo mọ̀ bí mi ṣe máa ń bẹ́ẹ̀ ṣe máa ṣe yóò máa ti dá. Legioni.
Olúwa sí gbogbo ló fi sókè síbi tí ó wà parí sí. Ó tí o. Tí ìdókòó. Àtẹ̀síwájú. Ìrẹ́rọ̀ lè o, abájọ tó fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Abájọ tó fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó fìdí ẹ̀ múlẹ̀. Pé nígbà tí òun bá dé ní ìkẹyìn sóhun abá ìgbàgbọ́ láyé. Ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ ó fìdí ẹ̀ múlẹ̀, ó fi yé wa wípé ayé ti lọ sópin. Ọmọ ènìyàn sì ń bọ̀ ní ìpadàbọ̀ lẹ́ẹ̀kejì. Èyí tó sì fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé ìfihàn orí ìkejìlá, èyí tó fìdí ẹ̀ múlẹ̀ tó fi kọ́ wa pé alẹ́ dírágọ́nì ni ọ̀tá ìyìn rere, ọ̀tá ìtẹ̀síwájú, ọ̀tá ìgbàlà. Nígbà tó bá dénú ayé yóò da gbogbo ẹ̀rú, yóò ṣe gbogbo ẹ̀ síbàsíbò, yóò bà ìyìn rere jẹ́, yóò bà ìgbàlà jẹ́, yóò bà ìtẹ̀síwájú jẹ́. Ó yẹ kí gbogbo ènìyàn, àtọkùnrin wa, àtobìnrin wa, àtọmọdé àti àgbà, kí a gbọ́ ìran yìí. Ìran ńlá lè yó, ìran ńlá lè yó, kí gbogbo ènìyàn múra sílẹ̀. Ó ní èmi ń bọ̀ kankan, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù. Gbogbo ẹ̀dá tí ò bá yí padà sí ìyìn rere, sí ìgbàlà, ó jẹ̀bi ìwásáyé. Abájọ tí ọ̀rọ̀ Ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ nípa ìrìn àjò ayé Jábésì, ìrìn àjò ayé Júdásì, pé ó kúkú sàn ká má bí Júdásì, torí pé Júdásì wá sí ayé, ó jẹ̀bi ìwásáyé. Kìbádà kí ìyá rẹ̀ fi nǹkan oṣù rẹ̀ ṣòfò dànù. Júdásì dẹ̀bi ìwásáyé, ó sàn ká má bí. Ìwọ náà sọ ṣetán láti ronú pìwàdà, torí ìran ńlá rẹ̀ Olúwa gbọ́ kankan láti san èrè iṣẹ́ ọwọ́ rẹ̀ fún ọ. Ìwọ tó o bá yí padà, ìwọ tó o bá fi ayé rẹ fún Sátánì, dírágọ́nì ni èṣù ọ̀tá ìyìn rere, ó parí ẹ̀ sí ọ̀run àpáàdì. Ìwọ tó o bá sì fi ayé rẹ fún Jésù olùgbàlà, ó wà ní ọwọ́ ọ̀tún ọ̀gá ògo. Òpin dé tán. Gbogbo ìwọ tó wá ń tẹ́tí tó ń gbọ́, yálà ọkùnrin ni ọ́, yálà obìnrin ni ọ́, ọmọdé ni ọ́ tàbí àgbà, níbikíbi tó bá wà, kúnlẹ̀, gbé ọwọ́ rẹ lórí tàbí kó gbé ọwọ́ rẹ rí ìgbáyà rẹ. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé nítorí tí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fúnni, kí ẹni tó bá gbàgbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìdí nìyí tó fi gbọ́dọ̀ gbọ́wọ́lé ọkàn àyà rẹ tàbí orí rẹ kó o bá lè di ẹni ìgbàlà. Kúnlẹ̀ kó kí n gbàdúrà pẹ̀lú rẹ kó sì mọ̀ sí àmín. Orúkọ Jésù, orúkọ ńlá Jésù, Ọlọ́run á dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. A sọ wípé ẹ ṣé fún ìran ńlá tí ẹ fi hàn yìí. Ọlọ́run gba ọpẹ́ wa. Bàbá gbàdúrà, a ti gbọ́ ọ̀rọ̀ rẹ, a ti wo ìran yìí, a ti múra sílẹ̀ fún bíbọ̀ rẹ. A gbàdúrà pé kí ẹ yí ayé wa padà, kí ẹ ràn wá lọ́wọ́, kí ẹ bá ọkàn wa pàdé, kí a lè di ẹni ìtẹ́wọ́gbà, kí a má bàa fi ayé ba ọ̀run jẹ́. Lórúkọ Jésù, Ọlọ́run wọnú ayé wa. Ìgbàlà rẹ Jésù má jẹ́ ó bọ́ máa lọ́wọ́. Ògo ni fún Ọlọ́run wa. Gbogbo ọkàn tó ti gbọ́rọ̀ yìí, asọ tó ti gbọ́ ìran yìí, asọ lórúkọ Jésù. Ní ìtẹ́ ìdájọ́ ẹ ò ní jẹ̀bi Ọlọ́run. Jésù Olúwa wa. Ẹlẹ́ṣẹ̀ ẹ yí padà, èṣe tí ẹ ò fi kú.
ẹlẹ́dàá yín ló ń béèrè tó fẹ́ kí ẹ bóun gbé ọ̀la ni yóò bí yín iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ẹ̀yin aláìlọ́pẹ́ èsè tí ẹ kò fẹ́ rẹ̀.
Ọjọ́ Sunday, àwọn bàbá tí mo fi tẹ́lẹ̀ lọ́wọ́ wò sí bàbá ti ṣe wà ní ọjọ́ ọ̀kà ìfúnṣe. Níjọ́ wọn ti sọ ilé tó ń lọ fún wa, níjọ́ náà láti máa gbọ́. Wọ́n ní àwọn èsì ìgbà wọn ti máa ń ṣe láìsí rẹ̀. Báwo lè ṣe bá yí sọ́nà wa? Lọ́sí bàbá bàbá wa ṣe ẹgbẹ́ fún akamọ́ta kankan, ẹ̀rọ ẹni kò rà ṣe. So àwọn bàbá ti wáyé, orí mo fẹ́ àwọn dáàbì wa kò káyé àwọn ṣe. So gáàsì yìí ẹgbẹ́ àwọn ẹ̀dùn oṣù tó wà wọ́n bá àwọn ètò ọ̀nà wa lórúkọ Jésù ààrẹ ṣe dé ìgbà kápẹ́ẹ̀tì ọlọ́run náà wà lọ́wọ́. Ọ̀lẹ́jú márùn-ún náà márùn-ún láyé ilé tó kúrò. Tí wọ́n bá jáde tí ó bá ní yóò dà náà láti. Ìyàgá bọ̀lì. Àti pé táwọn ọ̀gá bá ti kọ́ ṣe tó àtúntò lóde òbí ọ̀dọ́ mẹ́jọ. Oh
wa aláìwọlá àjọ pàdé mẹ́jọ àpò èyí tí mẹ́jọ àpò mẹ́jọ wọ̀nyí. Gbogbo wa náà fẹ́rẹ̀ ẹgbẹ́ tí wàá mẹ́jọ àwọn tó ti di gbogbo ẹ̀jẹ̀ ìdí lọ́jà ẹ̀rọ àtàlọ́jà ẹ̀yìn náà ló ń sọ orúkọ Jésù gbogbo àwọn ọlọ́wọ́ Amen.